Africa Content TV. Wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lè dé ìgbà àwálé mi àbábà bàbá lálàáfíà. Ọlọ́run ni wọ́n fi yẹn jọba. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìnìà Olúṣèyí Mákindé tí ọmọ ohun tọ́tọ́ àti ohun tó yẹ tí ó ṣàkóso láti fi irú àwọn bàbá wa tọ́tọ́ bá ìlú yìí. Nígbà tí a wá sí ìlú yìí nígbà tó dógun yẹn lé nígbà náà láyé àwọn Fúlàní àwọn bàbá sálọ. Bàbá wa dúró lé mi. Mo ń retí Sunday kó wá kí mi láàfin. Àdúpẹ́ pé àfààyàn lálàáfíà ìlú yóò ní bàjẹ́ mọ́ ẹ lórí ìlú yóò ní bàjẹ́ mọ́ ẹ lórí ṣé bàbá alábàlà Yorùbá lẹ́nu ẹ̀ ó fi hàn pé dájúdájú àwọn tó nílẹ̀ Yorùbá náà ẹ̀ ní parẹ́ bàbá ẹ̀ ní parẹ́ ẹ̀kú wájẹ̀pẹ́ ẹ̀kú wájẹ̀pẹ́ ẹ̀kú wájẹ̀pẹ́ ẹ̀kú wájẹ̀pẹ́ Yorùbá yìí kò ní bàjẹ́ mọ́ ẹ lórí pàápàá jùlọ ìlú Èrúwà yìí kò ní bàjẹ́ mọ́ ẹ lórí òun Fúlàní ò ní borí wa àwọn bàbá wọn sọ yìí pé kàkà kí n dọ̀bálẹ̀ fún gàmbà kí n kúkú àníjẹun Fúlàní láéláé gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n wò wá lé ní ọ̀dọ̀ bàbá wa Ẹlẹ́rùwà la wà yìí tí ẹni tó yẹ lọ́ba tó yẹ nípò tí gómìnà wa Ẹnjìnìà Olúṣèyí Mákindé tó fi tó yìí lọ́dẹ̀ mọ̀ fóun lọ́tọ̀ tí ó ṣèlú tí ó ṣàbọ̀sí ọlọ́jẹ́ kí ẹ̀mí gómìnà wa ní ogun ṣe kábíyèsí sí yìí lọ́dọ̀ gbà tẹ́ ti tó yìí tí gómìnà wa ti fi síbẹ̀ pé tí ìráyè wá sálámọ̀ sí ní ìdí tí mo fi wá lé nìyẹn pé kí wá kí bàbá mi kú oríire tuntun ẹ̀jẹ̀ pẹ́ èmi yóò kún nígbà tẹ́ bá lo bí 160 years sílẹ̀ Yorùbá tó bá tó ti. ilẹ̀ Yorùbá àwọn ẹ̀kọ́ ti dé. Adéyẹmọ káàbọ̀ sí ìlú Èrúwà. Koiki Media bring you up a lot, so that's not maybe something of August 2025. We are live at Èrúwà. We are right now at the palace of our father, the Èrúwà of Èrúwà, the Royal Majesty, welcoming our father, Dr. Shiv Sunday. So he's giving us a welcome speech. Láti gba olóyè Sunday Adéyẹmọ fọwọ́ tẹsẹ̀ nítorí pé ọmọ wa ni àti gbọdọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ láti fojú kàn wá láti rí wa láti bá wa sọ nínú àwa náà olùkára wa náà yá kárí tó wà lálàáfíà ẹgbẹ́ tí a kọ ní ọmọ Yorùbá. Àdúrà lẹ́nu gbogbo wa ní láti máa ṣe fún olóyè Sunday nítorí pé ìjà tó ń jà kì í ṣe ti ara ẹ̀ nìkan. Kókó tó kàn wá bẹ́ẹ̀ ni pé òfin wà àṣà wà. A lè dúpẹ́ pé Sunday tó ń jà ìjà tó ń jà yìí ìwọ tó ń jà ìjà tó ń jà kò dá jà. Ó ní àwọn olùbádámọ̀ràn bíi dókítà bíi pòfẹ́sọ̀ ẹgbẹ́ ìgbìyànjú sí ìfọ̀dà. Once again, Koiki Media bring you up to that. So that's up today, being 17th of August 2025. As you can see, we are still live at the palace of Father, the Royal Majesty, Ẹlẹ́rùwà of Èrúwà. So, as we are waiting for the light to be restored, while we are waiting for the rest, okay, thank God it has restored back. Thanks for watching and thanks for staying tuned. Koiki Media bring you up closer to your doorstep. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí kò ń bá lọ, àwa lè dá lójú pé Sunday Igboho náà ń ṣe ohun gbogbo tó tó àti gbogbo nítorí tó ní àwọn ògùnlọ́gbọ̀n ọmọ Yorùbá ọmọ Oòduà tó ń fún ní ìmọ̀ràn. A ní pòfẹ́sọ̀, a ní dókítọ̀, a ní lọ́yà tó ń gbà nínú àjẹmọ̀ tó gbogbo tó ń ṣe létòlétò ló ń ṣe láì tàpá sí òfin ìjọba. Ìṣe pé àwọn nípa àkókò We're very sorry about the network, so we are back again live. Ó ń ṣe ti ara ẹ̀, ó ń jìjà ara ẹ̀, ó jẹ́ tí ò fẹ́ ràn ara ẹ̀ nìkan. Yorùbá ló fẹ́. Ìgbọ́dọ̀ wọn fẹ́ gbogbo Nàìjíríà lápapọ̀ pẹ̀lú gbogbo ọdún tó wà láàfíà ni. Lẹ́yìn bá ń jẹ́ ìjà Sunday Igboho lẹ́yìn jáde.
ọlọ́run á fún wa ṣe ìjọba kò ní dàrú kò ní bàjẹ́ ìjọba Nàìjíríà ni àjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àjọba gbogbo ilẹ̀ odò àkùsẹ́ ìjọba bàjẹ́ ńlẹ̀ òbílẹ̀ kọjá pé tipátipá láti máa ṣe ètò tó tọ́ tó yẹ láti jẹ́ kí ìjọba máa lọ déédéé kí Yorùbá máa gbé lálàáfíà kí Fúlàní máa gbé lálàáfíà Haúsá máa gbé lálàáfíà kí Ìgbò máa gbé lálàáfíà káwọn Tífì máa gbé lálàáfíà àwọn Pọ̀tá àwọn Dẹ́tà àwọn Bìní máa gbé lálàáfíà àbá ti gbé lálàáfíà kò séwu báyìí àgbọ̀gbẹ́ yẹ ní yẹ ní Nàìjíríà tó bìí báyìí lọ́gbẹ́ lálàáfíà bá ti jọba tí ò sì sí ìdájọ́ We are the palace of Ilé Èrúwà with our father, Dr. Chief Sunday Adeyemo. Má bínú èèyàn tẹ́ ń wà nílé nẹ́tíwọ̀kì orí bá kan ní bí tá a ṣe wà náà ní ààfin ọ̀dọ̀ kábíyèsí ọba Ilé Èrúwà Ilé Èrúwà ní Ọ̀yọ́ State ní Ìbàràpá àwọn lọ́wọ́ wẹ́kọ̀m àwọn bàbá wa májàsọ́lá Francis orílẹ̀-èdè bàbá mi dáadáa Àlàó lẹ́gbọ̀n mọ́gájí mo fún ìdúpọ̀ lọ́wọ́ yìí bàbá mi lè kí wọ́n wà Canada lọ́wọ́ báyìí láwọn àti sọ̀rọ̀ ẹ̀kẹ́ ni wọ́n sọ fún wọn àti sọ̀rọ̀ pé àwọn sọ pé wọ́n máa ń bọ̀ lọ́dọ̀ yìí ó ẹ̀kẹ́ gbàlejò ẹ̀ èmi ló kù fún mi ọlọ́run ìdí kí bàbá mi orúkọ kó dé láyọ̀ ọ̀pọ̀ àláyọ̀ ohun tí mò ń lọ bá bàbá fún náà ní àpò Yorùbá security level ó ṣe kókó ó ṣe pàtàkì because bí ìtàn yẹn ṣe ń lọ èyí náà bàbá kọ́lọ́ jẹ́ mi ogun ẹ̀yin náà mọ̀ nígbà tí ẹ wà káyé tó ti pẹ́ débò yìí gbogbo ọ̀dọ́ wa ń bíbà yìí a lè wá ń ta tàbá délẹ̀ bá tó bá mú a lè sùn wájú ta tí ìṣe kẹ̀kẹ́ tó ṣe wá a lè fọ bọ̀lúkọ lágbo tó wọlú àwọn bàbá ọ̀rọ̀ pé ilẹ̀ sọmọdé oko ló ń láyà bọ́ọ̀ bọ́lá fún òfin kí ló ṣe lóko mọ́ bọ́ lé ẹ bá dáná ogun sí Fúlàní ó dìyàn pé tí wọ́n bá pa sọ́dọ̀ ògùn ìgbà pàápàá bí Fúlàní fún wọn ò tí bí Fúlàní kẹta ń gbà náà ẹ̀kọ́ ti sùn àwọn bàbá wa tàbí kọ́jà ẹ̀gẹ́ wọn lóko tàbá fẹ́ wá sọ́jà àgbà náà wọ́n lè sùn lọ́fà kalẹ̀ ní kò síbẹ̀ wọ́n sì lè dáko Fúlàní ọ̀pọ̀ tó wọ́n pa gbogbo ẹ̀gẹ́ òfin yìí àfi láti rìn bó ṣe wà lẹ̀ bàbá wa gẹ́gẹ́ lọ́rọ̀ fi dáwọ̀ ìṣọ́ lẹ́ẹ̀kan ká ní kálukú bá tí àbọ̀ bá wà tí Fúlàní ọ̀tọ̀ wa káwọn ní kálukú lọ́nà ẹ̀ kí la fẹ́ mọ pé wọ́n pọ̀ lórí ilẹ̀ wa fún bọ̀ àrà tí wọ́n ń dá lọ́dọ̀ tiwa àwọn ò lè dá lọ́dọ̀ wọn nígbà tí ń bínú tí mo fi yarí gbà ẹ̀ náà nìyẹn ìbọn tí mo lè sọ fún wọn ní sẹ́ ojúkò sí àkàkánú bàbá ọmọ pàṣẹ ọmọ tó lé ní ọkọ pa ẹ̀ kíkẹ́ tọ́mọ sí ibi mo fi bínú gbà ẹ̀ náà nìyẹn àwádìí ló sọ wípé a bínú mi ò kàyè mi ò jalè mo jà fẹ́ fún àwọn bróda mi àwọn bàbá mi mo fẹ́ rí ifẹ̀ òun náà fẹ́ pẹ́ láyé ni ọlọ́run jẹ́ rí ifẹ̀ èmi náà bá lè fẹ́ rí ifẹ̀ dáadáa fún ọlá ńlá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí àìsàn kẹ́kọ̀ọ́ ní ṣe yí bàbá mi ní òkùnkùn lè wí àgbọn ọ̀tẹ̀ ọ̀ bàbá mi lè kúrò nínú ara kúkúrú lé bí mọ̀ bí bàbá mi bá kú bíbẹ̀ nínú lásìkò ìjà kò sí ní ibi sẹ́yìn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹn ajẹ́rẹ́ ẹ̀ka ayé ayé alákòórè gbé wa mi o. bàjẹ́ àfa bàjẹ́ ojú bàjẹ́ àjẹ́ olówó bàjẹ́ tó náà ń kólé ayé lọ àjẹrò ayé alálẹ̀lẹ̀ yìí gbà ó tẹ̀lẹ̀ yìí tó ìbáṣẹ kó tó rà bẹ́ẹ̀ wò abẹ́rẹ́ mọ́ bá dúrà títí ló fi lórí èmi bá sàmìlà dúrà nígbà ìbámu ṣe bá àbẹ̀sí.
ẹ má bínú sí wa network ni ẹ má bínú sí wa ẹ má bínú network wa ni ẹ má bínú sí wa we are very sorry about the network ẹ má bínú the connection is too bad ẹ má bínú sí wa. Network wa ló ń ṣe ségesège ẹ má bínú sí wa èèyàn tẹ́ ń wò ẹ má bínú. ọba nítorí ilẹ̀ mọ́lẹ̀ olùbàdàn ìjọba gbogbo ọ̀rọ̀ ó fi dayọ̀ rírà àti ìfẹ́ kò ní sí wàhálà kò ní sí dààmú bá ní sí òde ọ̀rọ̀ akọ́nimọ̀ sí òde ọ̀rọ̀ máa bọ́ ẹ kò ní ṣàṣetì kò ní mú táàtì àti ọmọ àwa kò ní sí ọ̀rẹ́ tó ń ṣe yìí náà òkú níbi kan tó ti ń gba owó kò sí kóòtù fún ẹ táàtì kóòtù wà fún ẹ tàbí ọmọ àpò gbogbo àti òkúrè náà kankan náà wọ́n ń jẹ kankan náà wọ́n mú lè mọ́ ogún ní ìbàdàn àbòdán lòdì àbòdì àwọn àgbà ni wọ́n ń bẹ̀ àṣẹ 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 àṣẹ. mo bá ń lọ ó máa gba yìí. Gbogbo èrè tó ń káàkiri ilẹ̀ Yorùbá gbogbo tó ń tọ́jọ́ lọ́balọ́ba gbogbo gbogbo tọ́jọ́ bàbá wa láàrin tọ́jọ́ ìtọ́jọ́ rúgbọ́n tọ́jọ́ aláṣẹ lọ́jọ́ nínú ẹ̀kọ́ gbogbo náà láti rí gbogbo bá ń lọ ọlọ́run máa ṣe ẹ lọ. àṣẹ àṣẹ. Ilé tó wọ̀ tó nílé jáde mọ́ kò ní ṣẹlẹ̀. Ilé tó jáde tó nílé wọlé mọ́ kò ní ṣẹlẹ̀. Wọ́n ti ń wọlé bẹ́ẹ̀ ló sì máa yẹ. Nàìjíríà ò ní bàjẹ́ ó ti dúró fún gómìnà wa Abíọ́dún Olúwaṣeyì Mákindé kò ṣe fún wọn lé fún ibi ọṣẹ fún àti wọn náà mọ rírì ẹ lẹ́yìn tó ti gbàdúrà fún bàbá yẹn àdúrà tó gbà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́dún Ṣèyí Mákindé àdúrà náà lọ dé yóò tún mọ òun yóò tún máa mọ̀ ọ́ ṣe yóò lẹ̀ ní ìtì àṣẹ àṣẹ Èdùmàrè. Aláṣẹ ayé aláṣẹ ìjọba aláṣẹ àgbẹ̀dẹ méjì àgbẹ̀ yóò gbà bẹ́ẹ̀ o. Ẹ̀yin alátìlẹ́yìn pátápátá àtọ́jọba àdúrà tí wọ́n ní ó gbà ó. Kékeré yín àgbà yín náà dàgbà. Ẹ máa wá ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí sọ ọ̀gbọ́dọ̀ mọ́ gbá àwọn ọ̀gbọ́dọ̀ gbá wò yóò rí bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ gbogbo ètò ní ìjẹwà ní ìlú ọ̀rẹ́ mú kí jagun mú kí yóò kọ́lá mú kí yóò mú kí olórí láti kí gbogbo àwọn ọmọ ọba àríwá ìṣẹ̀lẹ̀ olórí ìlú tó kọ́lé ajé kókó lórí láàfin ọba àkànbí àgán ọmọ alágàn ọ̀tá ọmọ ẹ̀kọ́ ìwọ̀n àjà ọmọ ìwọ̀n àdédé iyán òwòkàrẹ́ olúbísí iyán abara funfun ọkọ̀ abara mi ìlú jọjọ ọmọ àlàkẹ́ ìbísọ̀mí ọmọ lábọ́kùn ìyá ọba ọmọ òjòyè tọ́kọ́rẹ́ mọ́lódé ààrẹ ọmọ òjòyè kò yóò ní ìjẹ ọmọ òjòkó fìrìtì ti kalẹ̀ àríjẹ má gbàgbé yìí bí òr
ìyá ọba ọmọ òjò yìí tó kọ́lẹ̀ mọ́tò járe ọmọ òjò yìí kò yí ohun ní ìjẹ ọmọ òjò kọ́mìnì kìtì kalẹ̀ àríjà mọ́tàgbé èbí òrókò lóye àṣẹjẹ́ jẹ́jẹ́ ayé ọmọ àjọpọ̀ òmìnirin àníyàn lọ́bẹ̀ ọmọ àdúrà bá ńlẹ́ o. ọmọ àbẹ̀rẹ̀ ẹ̀bọ ọmọ àbọ̀ ọmọlẹ́ kọ̀rọ̀bọ̀ ọmọ lájínire ọlọ́run kò yẹ fún un pẹ́ òfóṣọ mọ́ di pàbọ̀ lọ́wọ́ ọmọ òjò. ọmọ òjò ọmọ àdúró ọmọ wẹ́wẹ́ ọmọ oníbà àkọrọ kábíyèsí o. ó ṣe ó ní tẹnu ìyá wo bàbá mi àdúgbò ti ṣe sọ pé Yorùbá dùn ní. bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ ọ̀yá tí bá rẹ̀ ti pọ̀ mọ́ Yorùbá ni mi ò rẹ̀ mọ̀. èèyàn ní olú ní wá sí. Ẹlẹ́dùmarè ọ̀fẹ́ ọ̀dà ayé àṣẹ̀dá ayé ìgbà lẹ́ẹ̀kan sí gbogbo ilé ìdáwí fún Sunday Adéyẹmọ Ìgbòho kárọ̀ ọmọ àrọ̀ mọ́ ẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀ ojú oró nílẹ̀kẹ̀ ojú bàtà nílẹ̀kẹ̀ ó lékè àtànílẹ̀kẹ̀ ó lékè ó lékè o agogo kúrò ní ráyàwòrò tí ń sìn ní ìgbà nígbè láti èmi ní ògbẹ́ ìyàwó ọ̀tá ọ̀tá ilé ọ̀tá àtà àbàmọ́ ṣe bẹ́ẹ̀ ní sábà dárò lẹ́sọ̀ láyọ̀ ní ọmọ mi ni ojú bàbá mi yóò fẹ́ lè ṣe máa ń lè gbogbo ó fi hàn jú ọ̀nà máa ń pàdúrà ẹ̀ ó lè fẹ́ lè ṣe bẹ́ẹ̀ gbogbo tí bàbá mi ti ní ìrìnà tó pẹ̀lú àwọn ọmọ ọ̀rọ̀ bàbá mi ni ló fẹ́ Sanuwa. Sorry. Sunday go mother. What is happening there?